òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ẹ̀ṣẹ̀. ó ní repercussion kì í ṣe láìní mi. Bàbá gẹ́gẹ́ bí. Mo ní ìmọ̀ torí gbogbo wọn nígbà tá a wà kékeré mo use náà babaláwo dáadáa. tó mọ̀ tí mo máa ń kàwé fún wọn táwọn òyìnbó bá dé. ẹ máa bá wọn kọ́. bẹ́ẹ̀ ni táwọn òyìnbó bá dé èmi náà máa wá pè. àwọn òyìnbó tí máa wá ewé báyìí wọ́n á tún jíwèé ewé fún wọn wọ́n á tún fi ṣe tonic wá àti tablet. tí wọ́n á tún fún wa ní tablet ẹ̀ta máa lò àwa láti kékeré láti já. òyìnbó tí àwọn kan bá ń sunkún apostolic fake òyìnbó akáwọ́ lórí pé they are useless kí ẹkún ló fẹ́ jí Ọlọ́run dìde. nígbà tá a wà kékeré a máa mú ọ lọ sóko tó bá dé báyìí àwọn òyìnbó. wọn á gbé certificate wá ń gbà yẹn bàbá àwọn ọmọ pé owó ẹni tó bá bá òyìnbó ya fọ́tò ń gbà yẹn wọn á ní kí wọ́n bó òyìnbó ya fọ́tò òun náà máa pariwo nílùú pé bàbá yẹn mọṣẹ́ lórí kó bó òyìnbó ya fọ́tò. níbo ló ti fẹ́ bó òyìnbó bá ya fọ́tò níbo ni o tún máa lóyìnbó bá ya fọ́tò tó bá bóyìnbó ya fọ́tò oṣù rere ni nígbà yẹn ló bẹ́ẹ̀ lọ sọ fún yẹn. bàbá lẹ́ẹ̀kan àti sọ mo fẹ́ kẹ́ sọ fún wa kí àwọn èèyàn gbọ́ kó yẹ eléyìí wọn dáadáa ẹni tí èèyàn bá ṣògùn owó wà o ṣùgbọ́n ẹni tí ó bá ṣògùn owó bóyá ọdún yẹn kan ló yẹ kó lò tá a padà bá mú kinní kan wá síbì kan ẹ sọ yẹn dára sá. ẹni tí ò bá yan owó wá ẹ lè ṣe oògùn owó fún kó ṣe o tó bá fi pa ṣe ẹ̀dà kó ya wùdì tàbí kó kú ẹ tó bá níní ẹ jẹ́ ń sọ díẹ̀ fún yín ní experience àwọn babaláwo tó ń ṣe oògùn owó fún wọn wọ́n máa advice wọn tó bá dẹ̀dọ̀ wọn àwọn babaláwo máa sọ fún wọn pé ẹ yan owó wá ẹ lọ ní sùúrù ẹ máa lówó àwọn ló máa sọ fún àwọn bàbá yẹn pé àwọn ò ní sùúrù pé kó ń ṣe fún wọn àwọn yẹn máa fà á fún wọn ni wọn á dẹ̀ lé sílẹ̀ ó lè jọdún mẹ́ta ló mú ó lè jọdún márùn ló mú ó lè jọdún mẹ́jọ ló mú ó lè jẹ́ pátápátá ẹ̀ 15 years tó fi èsì ó lè jẹ́ oṣù mẹ́fà wọn á dẹ̀ ṣe fún tó bá dẹ̀ ṣe fún àwọn babaláwo yẹn máa wọ ọwọ́ wọn ni pé lágbájá báyìí ló fẹ́ o òun ò mọ̀ ń pa ẹ o òun ò mọ̀ ń pa ẹ o so bó ṣe rí nìyẹn. so lọ́rọ̀ kan dé oògùn owó wà. ó wà ṣùgbọ́n wọ́n máa ń gẹ̀mí kúrú. ó gẹ̀mí kí ó dẹ̀ ní repercussions òun kó bá ọmọ tó bá tó bí ìdílé òun affect ìdílé mi. wọ́n ní ẹlòmíín ń ṣoògùn owó ya wèrè kí ló ń farò lè. tí ẹlẹ́dàá ò bá mú owó wá tó bá lọ ṣe oògùn wá ya wèrè ni ẹni tó bá yan owó náà ṣe oògùn owó fún. ẹni tó bá yan owó. wo wá tán ni pé eléyìí ti mú owó wá láti òde ọ̀run wọ́n máa wò ó ni wọ́n á wò ó tó bá dẹ́dọ̀ wọ́n á wo ẹlẹ́dàá ẹ bóyá ó yan owó wá ẹni tó bá yan owó wá tó bá ṣe ó máa ya wèrè ni. tó lò sí tó bá kún fẹ́ lówó. wẹ́ẹ́ lọ́ọ̀kù lè ṣe wọ́n á sọ fún tó bá ti dẹ́dọ̀ wọn á sọ fún pé kò lè tó bá ní ipá kan ṣe fún wọn á ṣe fún á dẹ̀ ya wèrè. a ti gbọ́ pé ẹni tí wọ́n bá ṣògùn owó fún tó yẹ kó lọ bí ọdún mẹ́wàá àbẹ́ kó lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní irú yẹn tó bá ti wá ṣe bó bá ṣe ó lè fa ẹ̀mí ẹ̀ wá sẹ́yìn dípò kó lọ ọdún mẹ́wàá yẹn ó lè padà lọ ọdún mẹ́ta àbí mẹ́rin iṣẹ́ tí kò wá fẹ́ ṣe ọmọ anáwó yẹn o ṣùgbọ́n padà wá ṣiṣẹ́ yẹn ìdá kó ṣe nu sàárẹ̀ àbí kó ṣe gbogbo àwọn yẹn oríṣiríṣi là ń gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ lóògùn owó tó bá ṣí lójú tẹ́ bá nímọ̀ dáadáa ẹ rí i pé ẹnìkan ò lè ṣìtọ̀ Ọlọ́run. èèyàn lè yan Ọlọ́run jẹ. tọ́rọ̀ bá ṣe ẹ lówó tó bá ṣe ẹ lójú o ò ní lé ọ̀rọ̀ púpọ̀. ẹ̀já wò ó. tó mo sọ fún mi wà á máa lé jíjẹ mímu owó ọṣọ káṣírí bò wà á wò pé gbogbo ẹ̀ pátá asán ni pé kò sí nǹkan tó wà nú ẹ. tó o bá ṣe ó ní àlùjẹ̀nu tó máa ṣiṣẹ́ owó yìí fún ẹ tó bá dẹ̀ kú ò lọ́bì kankan wà á tún padà lọ ṣiṣẹ́ yẹn padà kó tó kú ò lẹ́dọ̀ wọn wọ́n dẹ̀ ti máa jìyà ti ẹlẹ́dọ̀ Ọlọ́run. àlùjẹ̀nu tó bá gbówó ẹ wá. bẹ́ẹ̀ ni a tó lọ sí padà kò sí àwùfù kan bì kan torí pọ́lọ́n sọ pé ní oògùn ara wa láò ṣiṣẹ́ láò jẹun a tún padà àwọn àlùjẹ̀nu yẹn a máa nà a máa ṣiṣẹ́ kiri lọ́hùn ó dìgbà tó bá ṣiṣẹ́ tó ń ṣe fún tán yẹn ló ṣe máa kó lẹ́dọ̀ wọn. látà lọ jà lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni kí á nìgbádùn ayé sà. kò sínú nǹkan tí ó mọ̀ pé kò yé wọn inú òkùnkùn náà wà mo fẹ́ lówó ṣùgbọ́n wọ́n tó bá ṣí lójú tó bá rí wà á rí pé kò sí nǹkan tó wà nú ẹ láti ilé ọ̀rọ̀ rẹpẹtẹ bó o rẹ̀ tún ṣe àfàìrò náà akọ àfàìrò
kéèrò máa rọ́ọ̀ṣì wá kọ́ máa kó wá tó bá kú kò lọ́bì kan bọ́ ṣe é sin yẹn ló ṣe padà sí wọn padà padà ó lè rí àwọn babaláwo àtijọ́ tàbí àwọn aládùúrà ayé látijọ́ wọ́n ṣàfàrò sí ṣọ́ọ̀ṣì wọn wọ́n ṣàfàrò pé èrò máa wá ó lè jẹ́ ẹyọ kọ̀ọ̀kan mẹ́ta mẹ́ta wọn ṣọ́ọ̀ṣì wọn kì í kún rẹpẹtẹ èmi lè fi 20 ọdún padì ṣọ́ọ̀ṣì tó rán tó rọ̀ pé táwọn bá fà á wọ́n á padà jìyà nǹkan yìí tó bá fa èrò yẹn bẹ́ẹ̀ ni bó ṣe é sìn wọ́n tẹ́lẹ̀ wá sí ẹ tínú ẹ̀ ń dùn yẹn tó ń kúnlẹ̀ fún alàgbà àdáàdì mi dákìní kankan dáadáa kankan ìwọ náà padà lọ sí àwọn àlùjẹ̀nú yẹn bẹ́ẹ̀ nínú ayé yìí wọ́n bẹ́ẹ̀ ni ó jẹ́ pé ẹni tó tí wọ́n bá ṣí lójú ló máa rí ẹ. sálùjẹ̀nú ti ẹ̀ wà sá àlùjẹ̀nú sán wà wọ́n wà náà àlùjẹ̀nú rìn kiri òkú rìn kiri náà láyé tá a wà yìí náà bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá ṣe ẹ lójú ṣebí wòlíì là wa. nǹkan tá a tẹ̀ gbọ́ ni pé wọ́n ní àwọn nǹkan ọ̀sìn wọ́n ní ìmíì máa ń sọ̀rọ̀ ní ìtí ẹ̀mí èèyàn tó kú bá kó sí lára wọ́n ní àwọn nǹkan ọ̀sìn yẹn pé ìmíì tí ẹ̀mí bá ti bọ́ sí lára nípa máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó bá létí inú nìkan lè gbọ́. bó ṣe wọ́n ń gbàbọ̀dè tí ò bá bá àwọn ènìyàn mu tó bá ń sìn wọn. ló bá ń sìn wọn ẹlòmíì wà tó bá jẹ́ alágbára tí ò mọ̀ tó ń sin nǹkan ọ̀sìn yẹn tó bá ti ń gbàbọ̀dè sí báyìí nǹkan ọ̀sìn yẹn máa kú. so bó ṣe rí nìyẹn so olóògbò dẹ̀ lélẹ́yìí àwọn tó ń sìn tó bá làwọn ọmọ tó bá fẹ́ kú olóògbò ẹ̀ máa jẹ́ ọmọ pákòkò wọn ti tó. báwo sà. tí o bá ń sin olóògbò nílé tó bá tàkùkù tí ẹni tó ń sin. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.